dàbí ẹni pé aáwọ̀ tí ń bẹ láàrin Portable ọmọ Ọlálọmí tí gbogbo èèyàn mọ̀ sí Sàsúzẹ̀, ọ̀rọ̀ tó dàbí ẹni pọ́rọ̀ tó wà láàrin òun àti Queen Dami tó jẹ́ ìyàwó rẹ̀ tí wọ́n jọ ní gbólóhùn aṣọ bíi oṣù mélòó kan sẹ́yìn, ó dàbí ẹni pọ́rọ̀ ọ̀rọ̀ náà mọ̀ ti fẹ́ yanjú báyìí. Ẹ̀yin yẹn wá ká tó tẹ̀síwájú lórí nǹkan tí ó ń ṣẹlẹ̀ tó fi dàbí ẹni pọ́rọ̀ náà ti fẹ́ yanjú, ẹ kọ́kọ́ jẹ̀gbádùn ẹja kọ́kọ́ wò. Èyí ni ìgbà tí náà fẹ́ wọ́n ń jó blàblà tí ń jó blàblà tí ń jó blàblà ní Queen Dami ń ṣe rògbòrògbò ní gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ní yí gbùrùgbùrù ní Portable náà ń pè mọ̀ ń gbádùn ẹ̀ ó ṣe yìnkìnyìnkìn. Iná ìfẹ́ ní jó yìí ó dàbí ẹni pé kò ní kú. Ẹ tún wò gbà tí iná ìfẹ́ ọ̀hún tó ti bí ẹni kú tó dàbí ẹni pé wọ́n bomi pa náà fẹ́ ẹ̀wà bí ìràgbọ̀ràgbọ̀ ń gbé àwọn tó ń gbà náà tó le tó gbóná jẹjẹ. Mo ṣe máa lóyún fún ẹ. Ẹ wá wo ọ̀rọ̀ náà nílé báyìí nìyí ṣùgbọ́n ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí la lọ sórí láyé kíní kàyéfì kan lórí ìkànnì Instagram Queen Dami tó dàbí ẹni pé olórí yìí ó ń kábàámọ̀ ìjà tóun àti Portable jà. Ó dàbí ẹni pé àwọn kan lọ́kọ lọ́rọ̀ ń gbà náà pẹ̀lú nǹkan tọkọ yìí o. Ẹgbọ́n nǹkan tọkọ yìí náà wojú ara yín wò. Ó ní àwọn èèyàn wọ́n lè fún èèyàn nímọ̀ràn ṣùgbọ́n wọn ò lè ràn yàn lọ́wọ́. Ẹ wo gbólóhùn yẹn. Ó tún wá sọ pé wọn sá ti wà náà dùnnú. Ọmọ dàbí ẹni pé arábìnrin yìí mọ̀ tí ń fọgbọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí Portable ọmọ Ọlálọmí. Àbí bẹ́ẹ̀ kọ́ ni èèyàn mi sí ọjọ́ bẹ́ẹ̀ ọjọ́ gàtí ọjọ́ gàtí ọmọ fẹsẹ̀ méjèèjì múlẹ̀. Èyí fi ń yé wa pé láìpẹ́ tá a bá gbọ́ pé Portable ọmọ Ọlálọmí àti olórí Dami parí ìjà wọn ọmọ jọ alójú kó sì mọ̀ jẹ́ káyéfì fún wa. Láàfin Yorùbá fi sọ pé ọ̀rọ̀ lọ́kọláya ó ṣòro dá sí. Ẹni tó yí òye tí ọmọ tí ń ṣe nìkan ni ó gbọ́ pé lọ́kọláya ń jà ni ó sáré bẹ́ẹ̀bì kan tí ó tò lẹ́yìn ẹnìkan tí ó sọ ẹnìkan dọ̀tá níbi wọn bá parí ìjà àárín wọn. Ìwọ tó sọra rẹ di gbọ́ ìsọ̀ láàrin àwọn méjèèjì ó dẹni àbùkù. Ohun tó ṣẹlẹ̀ rí o nǹkan ni a mú wa fún rèé. Ojú ọmọ Yorùbá á tún mọ pàdé. Ẹ ṣeun.